When Dayo gave birth, tẹ́ bá rántí abẹ́ Bimbo, mo ní Bimbo, kí lorúkọ sweet girl wa tó ṣe marry, tó fẹ́ àfa kan tó wà tọpọ ẹjọ́ ní issue. Ẹ rán mi létí ẹ̀ náà, Akin kí lorúkọ sweet girl yìí, àfa bíi Muslim báyìí lọ́pọ̀ ẹ̀ tó wà tọpọ ẹ ní issue recently. Ṣé rántí ẹ̀? Gbé aṣọ yẹn fún mi. Gbé aṣọ multicolor yellow blue yẹn fún mi. Ṣé rántí ẹ̀? Ẹ jọ̀ọ́ ẹ fún mi lórúkọ, ẹ jẹ́ máa rí comment yín àdó. Ẹ jẹ́ máa rí comment yín tẹ́ bá ń communicate. Kí lorúkọ ẹ help mi na Wasila Coded. Do you know Wasila Coded is a sweet girl? Ẹ̀yin èèyàn wa, wàhálà ti ṣẹlẹ̀ sí Dayo Amusa báyìí. Ó ti wọ̀rù lọ́wọ́ Lizzy Anjorin bí arábìnrin náà ṣe ń dráàgì rẹ̀ látìgbà tó ti ṣe bẹ́ẹ̀dẹ̀ ọmọ rẹ̀. Irú ni arábìnrin yìí wọ̀ báyìí lọ́wọ́ Lizzy Anjorin. Kí ló máa padà ṣẹlẹ̀ sí Dayo Amusa báyìí? Bí Wasila Coded ṣe bímọ, èèyàn dáadáa ni Wasila Coded náà. Ó fẹ́ràn mi, ó máa ń celebrate mi, èmi náà dẹ̀ ń celebrate. Ó máa fi nǹkan kan hàn yín lénìí. Bí mo ṣe gbọ́ pé Dayo bímọ, mo ti mọ̀ pé Ìyábọ̀ Òjó máa fẹ́ lo against me. Tábánjà bí kákúkọ́. Ó ti ṣèkà fún mi, kò mí pé kí n ṣèkà fún ẹ. Then we learn to forgive each other and move on. Mo wá wọnú DM, mo kí Dayo. I was like, oh, mo lè fi wọ̀nyí, mo ṣáàkì. Kò sọ̀rọ̀ tí Dayo wò sọ sí mi tán ní DM. Ó wá send audio. Mi ò listen sí audio yẹn dọ̀là. Torí tí n bá listen sí audio yẹn, mo understand pé wọ́n fẹ́ fi mi tọrọ donation. Mi ò fẹ́ kí 2019 kó repeat rẹ̀. So mo avoid trouble. Mi ò listen sí audio Dayo. Torí mo mọ̀ wípé iṣẹ́ tí Ìyábọ̀ Òjó fi ń ṣiṣẹ́ jẹun láyé ẹ̀, òun náà ni pé kó fọmọ́ra. Sórí time kan wà tẹ́ bá ń gbàyàn létí tẹ́ ń gba létí tẹ́ ń jẹ lọ. Tẹ́ bá ti rí pé ẹni yẹn ti mú ìbọn àbá àké dání. It's high time for you guys to take an exit. But torí pé mọ̀yàn manage, torí wípé aburú yẹn ti jọba lọ́kàn yín, torí wípé ẹ ti gbọ́kànlé nǹkan kan, you don't get it. Ó dàbí ọkọ àtìyàwó ni. Sórí moment tó bá ti rí pé ọkọ ẹ ti ń bínú, take an exit. Even as a man, tó bá rí pé ìyàwó ẹ ti ń bínú, you can take an exit. It is not that you are a coward. It's just an honor. Tó bá ń ṣèkà fún colleague ẹ, tó bá ti rí wípé ẹni yẹn ó ti wọ ọmọ yín lọ́wọ́, take an exit. Take an exit. Take an exit. Oh well, Akpeke was there, Ìyábọ̀ Òjó was there. It was Ìyábọ̀ Òjó that brought them. At least you all could see the headline, Lizzy Anjorin versus Baba Ijesha. Florida was less than 10 days in this show. For those of you on Instagram, come to my Facebook and see the evidence here. Like I said, let me repeat myself. Am I ready to take revenge? No. Am I ready to attack them back? No. Ẹ fún mi lọ́jọ́ tí ẹ sábọ̀dù ń bú ìyá Àwẹ̀ró tẹ́ rí mi tí mo lọ rẹ́rìn síbẹ̀ báyìí. Ẹ fún mi níjọ́ tí ẹ sábọ̀dù ń ṣépè fún àǹtí Fathia Balógun. Ẹ fún mi lọ́jọ́ tí blogger kan ń ṣépè fún ọmọ òkókó ọlọ́mọ òkókó tí Lizzy Anjorin lọ bẹ̀ tó lọ rẹ́rìn. Ẹ fún mi. Ọjọ́ tẹ́ sábọ̀dù ń ṣe show gbogbo wọn rẹ́rìn. Wọ́n rẹ́rìn torí pé wọ́n rí lè rò mí pin pé mi ò lè sọ̀rọ̀.
wọ́n rò mí pin gan pé mi ò lè sọ̀rọ̀ wọ́n so ní liver wọ́n so ní courage ṣe rí nǹkan tí gbogbo wọn ṣe yìí mi ò lè ṣe mi dẹ̀ ní ṣe táyé máa fi tán. The question is, why do I kept quiet? Why do I allow Iyabo Ojo to do all this to me for a very long time and I kept quiet? Why do I allow that? Why do I do that to myself? And now remember a lot of people tí Iyabo Ojo ti ṣe kíní fún tí wọ́n sí láyé mọ́ lẹ́yìn.